Kelimo Alfa ò ní yàtọ̀ ní Kelimo Alfa láàrin Kelimo Alfa téèyàn bá ń jà àfà yìí ó tún wá ní àwọn oríṣiríṣi ẹ̀ tuntun àti branches nínú Kelimo Alfa ibẹ̀ làwọn àfà tí wọ́n ṣe jálàbí ń bẹ nínú Kelimo Alfa ibẹ̀ làwọn àfà tí wọ́n ń kọ́mọ ní kéwú ń bẹ nínú Kelimo Alfa ibẹ̀ náà ni àwọn àfà tí wọ́n ń ṣe wáàsí ń bẹ Ọlọ́run kì í sábà dàpọ̀ fẹ́ lòmíì àfà mi lè mọ̀rọ̀ sọ kó mọ wáàsí ṣe ó lè mọ lè kọ́mọ ní kéwú àfà mi lè mọ ọmọ kọ́ ní kéwú kó mọ wáàsí ṣe àmọ́ tí wọ́n bá déwájú ẹ̀ pé àfà ẹ̀dá nǹkan báyìí ń ṣe wá kò ní lè yanjú ẹ̀ bàbá wọlá omi tàná rahimahullahu ta'ala. bàbá àmọ́ sọ̀rọ̀ bàbá ní èmi Saidu Mọ́jálàbí ṣe tí bàbá òjú pé kí wọ́n déwájú wọn kán ní nǹkan báyìí ń ṣe wá ẹ̀yin ọmọ ìjókòó ẹ̀sà káfí àbájílé tó lójókòó yìí ẹ̀jókòó ẹ̀sà káfí ẹ̀sà Kùránì ó tán ibi tí mo wá lọ ń bẹ̀ ni wípé mo fi tàwọn oníjàlábí lẹ̀ ayakumullah mo fi ti àwọn àfáà kọ́mọ ní kéwúlẹ̀ mo fẹ́ lọ bí àwọn àfáà tí wọ́n ń báyé sọ̀rọ̀. àwọn àfáà tí wọ́n ń báyé sọ̀rọ̀. a ti wà nínú ayé bíbá sọ̀rọ̀ àwọn àfáà tó já sí wípé mo kàn lérí lórí díẹ̀ kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá à ń sọ̀rọ̀ tá à ń ṣe wá sí gàlàndà yé mu. ibi ọ̀rọ̀ sísọ ẹnu àwọn àfáà ó ní ọ̀pọ̀lọpọ̀ ò ti mọ ibi tó kàn táwọn fẹ́ yà sí mọ́ níbi tẹ́nìkan bá ti ń sọ fún wa pé ẹ ṣe nǹkan báyìí lẹ́nìkan máa délé lè máa kọ̀ndẹ́mù ẹ̀. pé ẹ má ṣe é. kò wá jẹ́ àmọ́ ń ta fẹ́ mú mọ́ mo bá kílípù àfáà kan pàdé ńjọ́ ní ìwà ń sọ wípé èèyàn máa ń sáré ayé ni o ọ sáré bí ó ti da fún aláwọ̀ sálà ayakumullah ọ sáré bí ó ti da fún ọ láyé ni o dandan ni ó gbọ́dọ̀ da fún ọ ni o ẹ bá mi di pọ́ìntì yẹn mú àwọn àfáà kan tún máa tẹnumọ́ ọ̀rọ̀ kan wọ́n máa ń sọ wípé tí wọ́n bá bí ìyàn lólóṣì òun ló fi bóyá kádàrá Ọlọ́run ọba ni àmọ́ téèyàn bá kú lólóṣì ó fọwọ́ ara ẹ̀ wá ni ẹ dákun ẹ jẹ́ á gbé ọ̀rọ̀ yẹn sínú kíyàs ní àwọn àfáà tá a jó ní kéwú mí ì sọ àwọn tọ́lọ́pọlọ ikú o mí ì sọ àwọn motivational speaker o ẹ jẹ́ á gbé ọ̀rọ̀ yẹn sínú kíyàs pé tí wọ́n bá bí ìyàn ní olóṣì ṣé dandan ni kó lówó kó tó kú ni. ẹ jẹ́ wa náà ká jọ ọ̀rọ̀ yìí ká jọ wò. n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni wípé gbogbo asmaul husna pátápátá lọ́lọ́run ọba ó máa fi bá ẹnìkọ̀ọ̀kan wa lò ó lóun wà al-Ganiyyu ó tún wá lóun al-Fakir bó ti já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ń bẹ ọlọ́run ó rọ̀ lọ́rọ̀ ẹlòmíín náà sì ń bẹ ó lè já sí wípé ọwọ́ tiẹ̀ lè mọ́ tẹnu tó ta àwọn kan àìwá gba tọ́lọ́run ọba níwájú kẹ́lẹ́mí ò sáré káré nígbà téèyàn bá wá ń sọ fún wa tó jẹ́ àfọ oníwàásí tí wọ́n sọ pé ẹ dandandandan ìyẹn gbọ́dọ̀ lówó ni lá ẹ má sì mí gbọ́ mi ní kéèyàn ó máa wá ọ̀nà tí ó fi jẹ́ èèyàn tí ó fi lówó àmọ́ kéèyàn máa àkádà rẹ̀ fún wa wípé dandandandan ìyẹn gbọ́dọ̀ wá ọ̀nà owó ni ẹni tí wàá ń sọ fún wa pé ẹ sáré ẹ wọ́ ọ̀nà owó àwa dénú rẹ̀ abá kápẹ́ẹ̀tì ń bẹ̀ abánu yàrá rẹ̀ àrí plasma tv ntí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń da èèyàn láàmú tí wọ́n sì fi ń da fíkìrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú òun ló pọ̀ jù motivational speakers tusabibu dojjatan kubra fi mujtama'ina motivational speakers wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ almashakil allati la ababakir laha motivational speakers wọ́n dá àwọn wàhálà tí a sí pé tá a bá fi rí bí ọdún mẹ́wàá sísìn kò sí ẹni náà tí ó kù lórílẹ̀ ayé tí ó mọ̀ sọ pé dandan àfi kémi náà ṣògùn owó oníkálukú ti wá gbàgbé pé kíní kan ń bẹ tí wọ́n ń pè ní kádàrá kíní kan ń bẹ tí wọ́n ń pè ní sábàbí kíní kan sì ń bẹ tí wọ́n ń pè láyànmọ́ ọmọ yìí pé àyànmọ́ ẹni ní kádàrá kádàrá ni ó wá ṣokùnfà sábàbí sábàbí ni ó wá jẹ́ kádàrá ó ṣe lé ẹ lórí tọ́lọ́run bá ti kọ àfi kó oníkálukú wa ká farabalẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe bó ló ní àdìwú ní àṣẹ̀jìbù làkún ní tó fà á tó fi bíbẹ̀ ó ní èmi nìyẹn mú lọ́wọ́ mẹ́ àṣà wáyé ṣùbítù wàá ń dà ó mú kìtàbí tẹ́ bá rí tí ò bá da nínú tí mo kọ́ ẹ pè mí ìdìwú ní àṣẹ̀jìbù làkún lórí tẹ́ bá ti fi lè pè mí yín sì mà á kó mbẹ́. kéyìí mọ̀mọ́ jẹ́ sí wípé dandandandan ẹ mo gbọ́dọ̀ ní
mo gbọ́dọ̀ ní eléyìí ò sínú sífà Ọlọ́run ọba kò sì sínú ẹni tó bá jó nílà káì bẹ́ẹ̀ náà sì gbogbo àfa àtàbá ń sọrú ẹ̀ sáwọn èèyàn ká má sọ bẹ́ẹ̀ mọ́ nítorí pé tó bá padà yá wọ́n padà bí wá Al-Qur'ani tí wọ́n gúnlẹ̀ sí ó ní wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin subhana rabbika. وفتاله bẹ́ẹ̀ni إجناه كال مشهدا ní ma lábẹ́ pé àwọn àfáà tí wọ́n sọ kalẹ̀ programu wọn kí àwọn èèyàn ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ̀yin àfáà wa ààyè àwọn àfáà nítorí Ọlọ́run ẹ dákun ẹ̀yin ìyá wa lẹ́ẹ̀kan náà ẹ máa bọ̀ wá ibà torí Ọlọ́run torí ànábì ó yá ẹ dákun torí Ọlọ́run káwọn bàbá máa bọ̀ wá bẹ̀rùn ẹ dákun torí Ọlọ́run ó yá lẹ́ẹ̀kan náà ẹ ṣeun إجناه كال مشهدا Sheikh Adam Asunlope ويجعل مشيكة في الأداء ذات أمردي àbá jìnnà púpọ̀ wọn jóná Sheikh Adam Allahu Akbar ntí ó bá fi lè mú èèyàn máa وفتاله ntó bá fi lè mú èèyàn máa ṣe xatọ́ba aláwùgálí kìdìmánà ló ka yín lára tó báyìí wọ́n ti jókòó ẹ̀ jókòó. إجناه كال مشهدا ẹ wà àwọn ọmọ kéwú re. ويجعل مشيكة في الأداء ذات أمردي o mọ̀ pé ìwọ àti àfa ẹjọ́ ń jáde ni o ti mọ̀ pé pákó tó wà lórí gọ́tà ò ṣe dáadáa wà á ní kí àfa kọjá mọ̀ àfa sàkọ́tọ̀ nínú gọ̀tàwíyàtul ijabi. الله akẹ́wọ̀n àfa àgbà tí wọ́n wọlé. أدام الله آياته Sheikh Abdul Qadir Ahmed Tijani Arrekewi. أدام الله آياته ọjọ́ ti lọ wàfàtàlàhù. وفتاله إجناه كال مشهدا Sheikh Adam wọ́n jẹ́ ká mọ yìí fẹ́